kan èmi ò blame àwọn fans tó ń sọ pé wọ́n gba ọkọ celebrity àbí wọ́n ń dalé wọ́n ń da marriage ro mi ò blame wọn ìwọ ló gbé e lọ ìwọ ló sọ pé wá wo ọkọ mi rí o èmi báyìí ni láyé mi ṣe ń dùn tó báyìí ni marriage mi ṣe ń dùn o tọ́kì ni mo jẹ lánàá o. àwọn ọ̀rẹ́ ẹran kí là jẹ rí obìnrin ojú àti dúdú àti pupa pé gbogbo àjẹrí dandan kọ́ ni kẹ́ jẹ́ kó doyún. àwọn nǹkan kan ẹ lè ṣàwọn eré kan tí ò yẹ kó mú bàjẹ́ dání. àwọn máa sọ pé àwọn nǹkan kan wà tí ojú mọ́ ò gbọ́dọ̀ mọ́ báyọ̀ bẹ ẹ̀yà mi Yorùbá. pé àwọn ní gbogbo wa ló lè ẹni tílẹ̀ bá mọ́ bá olùbàrà wò. tó lè sáré jẹ́ kó lọ. ẹgbọ́n tí obìnrin bá fẹ́ dúró pé ò ní lọ ọkùnrin yóò ní lọ ó bá ti máa fi tẹ́tẹ́ tó bá ti wé lọ́wọ́ ti káyá máa pa náà wà lò ní ó pọ̀ my sister ó yà payá sí ẹgbẹ́ wa débẹ̀ o. ó ṣe rí àdúrà ní pé ká máa gbàdúrà fún àwọn ọkùnrin wa. bó ṣe wà látìtì kò ṣe. bẹ́ẹ̀ ni ó sì máa rí. látàyé àwọn baba ńlá baba wa ni mi ìgbéyàwó ti ń dàrú lọkùnrin kan ti ń fẹ́ obìnrin mẹ́wàá lóbìnrin kan ti ń fọkùnrin lọkùnrin ti fẹ́ best friend ìyàwó dáadáa. èmi nìsín ọkọ mi téèyàn bá gbàgbọ́ tán bá pè ìyàwó ẹ wà ló tẹ báyìí wọ́n rí báyìí ìyàwó ẹ kì í sọkùnrin báyìí a ní ẹ filẹ̀ iṣẹ́ ẹ ló ń ṣe. kò sí nǹkan kan tó ràn bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe èèyàn ń ta kéèyàn dẹ̀ délé kó fi bá ọkọ ẹ̀ ṣàwàdà. ọkọ mi wo tó bá ṣe yàmàyàmà èèyàn kan tó sì mí ta ọ báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí obìnrin tó bá sọ orú ẹ̀ fọkọ ọkọ yẹn gan fi rẹ́rìn ni pé wo ti bá mú ẹni yẹn kìnìkan ibi tó máa tán sí nìyẹn. àwọn ọkùnrin náà ní làákàyè àwọn náà mọ̀ pé tí obìnrin yẹn bá fẹ́ ṣe kò ní délé sọ. wọ́n ní mọ̀wá fóníwà ló ń jẹ́ ọ̀rẹ́ mọ ọ̀rẹ́ kálukú pẹ̀lú partner ẹ̀ àti oníkálukú àti structure ayé àti. partner mi tó bá ń sọ fún lóòrèkóòrè ó máa fi máa ṣọ́ ẹ̀ nǹkan tíyàwó mi ń sọ yìí ṣé kò ti máa rìn ní bèbí ẹ̀ ṣá. but partner mi inú àtún máa fi dùn nípa wọ́n ti ń bá mi rí ìyàwó mi kú fine. Odun wo. Bọ̀ tó bá ti mọrú títí ẹ pé tó bá délé sọ ogun ni má délé sọ. ṣé wọ́n láyé tá a wá wà yìí máa ń sọ nǹkan kan fún àwọn obìnrin tó bá fẹ́ gbọ́ ni kó gbọ́ ti tèmi mo mọ̀ pé àwọn kan máa bú mi ẹ ló ní at the back of your mind pé ọkọ mi lè ní girlfriend ń ta. preparation. yes go and be ìyẹn ni ẹ̀yin ṣe é gbà. ìyẹn ní jẹ́ pé tí kí ni ẹ̀ bá wá ṣẹlẹ̀ kò ní jẹ́ kí obìnrin yẹn wá rán mẹ́ta pé mo máa dáná fún bàbá yìí ni mo máa ṣe kíní tó bá ti ní lẹ́gbẹ̀ẹ́ pé ìwọ Olúwa ìwọ ni mo fàgbéyàwó yìí lé lọ́wọ́ o bá mi máa ṣọ́ o ó máa ní. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí máa gàlágàjù Oyinmomo àgbàṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo èní àwa obìnrin la ní àmọ́ kì í ṣe pé káwọn ọkùnrin náà máa rí nǹkan kan mú jáde ńbẹ̀ torí ẹ̀yin náà lè ń fẹ́ wá sílé wá ní ṣóbìnrin pé méjì ni olóòfin ṣù iye tó fẹ́ sílé ńkọ́ kò ṣe gbogbo obìnrin náà lórí bẹ́ẹ̀ àwọn kan dà àwọn kan ò dẹ̀ dà àwọn tí ò dà wọ́n ti dá a rí tẹ́lẹ̀ bóyá wọ́n ní abẹ́yìn àgbàlagbà ṣe máa sọ pé ẹṣin olóró nú èèyàn ló kẹ́ṣin lóró lórí ètò yìí lénìí a máa yànnàná ẹ̀ a máa wò kí lóbìnrin fẹ́ kí lọkùnrin fẹ́ nípa iṣẹ́ àwa obìnrin gan àti pé nípa bá a ṣe ń tọ́jú ilé ó náà ni mo ṣe àfihàn ni mo ṣe máa ṣe àfihàn àwọn àlejò mi méjèèjì tá bá ń sọ̀rọ̀ nípa àwọn virtuous women wọ́n wà nù wọn tá bá ń sọ̀rọ̀ nípa àwọn intelligent women wọ́n wà nù wọn tá bá ń sọ̀rọ̀ nípa hardworking smart working women wọ́n wà nù wọn kò sí àṣàdànù nínú àwọn àlejò tí mo gbé wá torí ká lè rí ẹ̀kọ́ ká lè rí ìmọ̀ ká dẹ̀ lè tún rí understanding nípa ọ̀rọ̀ ilé ayé púpọ̀ nínú ìgbà àwọn èèyàn á sọ wípé torí pé àwọn obìnrin náà wá ń sọ tẹnu wọn síta láàṣẹ mọ̀ pé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé lẹ́ni lórí ètò yìí mo kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa wípé ẹ kú oríire torí olórí Fátúnmiṣe Olúwadámilọ́lá wọ́n wà ń kalẹ̀ àwọn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ journalist bíi tiwa báyìí adẹ̀tún ní aya ọba Kehinde Abimbola Adeyoju tí àwọn náà jẹ́ stage name wọn jẹ́ Kẹ́ni ìyàwó Ọ̀ṣun ẹ ti máa mọ̀ Kẹ́ni ìyàwó Ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni ẹ káàbọ̀ sórí ètò wa mass
ẹ ṣé gan ni olóòtú. mo ti ní tèmi ìyàwó obìnrin la ní is for women blessed are the men tẹ́yìn òfojúrí táwọn àfojúrí àwọn ọkùnrin wà bí wọ́n pọ̀ bọ̀ nọ́mbà bá ṣe ju 3 lọ táwọn jẹ́ bí 8 àná wọn pa àwa ni iyọ̀ ayé torí tí ò bá ti sí yọ̀ lọ́bẹ̀ ọbẹ̀ yẹn ò ní dùn. ọbẹ̀ yẹn ò ní dùn lẹ́ni ní pàtó wá fẹ́ sọ̀rọ̀ nípa àwa obìnrin àwọn èèyàn máa allege wa pé a kì í sọ̀rọ̀ ṣẹ̀mọ̀ nígbà míì kò ṣe gbogbo ìgbà lóbìnrin náà fẹ́ sọ̀rọ̀ àmọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn wa wọ́n á ní tí àwọn ará wájú náà bá ń sọ experience wọn tó bá ń sọ nǹkan tó ju wọn rí nípa marriage nípa iṣẹ́ bóyá àwọn ìbá má jìn sí àwọn kòtò kan táwọn ti jìn sí so mo fẹ́ ká wà explicit gẹ́gẹ́ bí obìnrin àtàwọn challenges tá a máa ń face ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa fẹ́ bẹ̀rẹ̀ pé industry àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ under entertainment media òun náà la wà kí ni àwọn challenges tẹ́ feel pé àwọn obìnrin máa ń face ṣàgbọ́dá wá tó sọ pé nínú industry wa ìyàrá pọ̀ lóríṣiríṣi ìyàrá kan ní journalism ìyàrá kan ní acting ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín journalist torí kò sí ojú lára yín tó àwọn actor kí ni àwọn ìpèníjà challenges tó wà lẹ́nu iṣẹ́ wa yìí. ìpèníjà àkọ́kọ́ mi ṣe bá lè máa fi a lè la for understanding. máa bẹ̀rẹ̀ lórí trust issue tí ọkọ ò bá ti ní ẹ̀yà mi ní Yorùbá ìgbàgbọ́ nínú ìyàwó ẹ̀ tó wàhálà máa ṣẹlẹ̀ tó bá wà lẹ́nu iṣẹ́ bí irú iṣẹ́ tèmi aago 4 sókè la máa ń bẹ̀rẹ̀ production so a máa close late sọkọ tí ò bá mọ irú iṣẹ́ tí ìyàwó ẹ̀ gbà a máa wò pé aago 9 aago 9 ò tí ì wọlé ó máa mú gbọ́n mi sí omi ò tó dání owó náà dẹ̀ tún jẹ́ kókó ọkọ tí ò bá lówó kó má fẹ́ yàwó àbí kó má fẹ́ rú àwọn ìyàwó kan. irọ́ gbogbo obìnrin ló láìkó owó àfi tá a bá tanra wa ó lè yàtọ̀ síra nítorí pé society ti groom wá ń sìn láti wá hard working tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkùnrin ló ń gbé let's say 80% of if not even 90. yes ní ayé ìgbà yẹn ṣùgbọ́n ní ìsìn obìnrin gan ló ń gbé 60% because gbogbo nǹkan kọ́ ló máa délé sọ fún bàbá pé yá afẹ́rẹ́ ilé òun gan ti máa rí ó ti máa fix ẹ̀yìn mélòó ló fẹ́ béèrè owó ẹ̀ padà so owó náà ṣe kókó obìnrin dẹ̀ máa ń fẹ́ attention yes wípé mo ń lówó mi lóòótọ́ bọ̀ kọ́kọ́ mi náà tún ṣe yes I can have my millions. àgbà mi ló ti ná 10,000 ó yá mo ti dá 20,000 padà fún ẹ. I can have my millions but kọ́kọ́ mi náà ṣe kí n mọ̀ pé ọkọ mi ló ṣe eléyìí fún mi ìwúrí ni fún wa láwùjọ àwọn ẹgbẹ́ wa pé ọkọ wa náà ń ṣe fún wa kò ń ṣe pé independence woman gba mi orí ẹ̀ máa pa last ni. ẹ jẹ́ kí n wọ lọ́dọ̀ tiyín ìgbà tí owó àti trust ti wà lọ́dọ̀ tiwọn ẹ já wò lọ́dọ̀ tiyín gẹ́gẹ́ bí actor. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan ṣe rí èmi believe pé nínú marriage kété má ti sọ pé nínú marriage láàrin ọkùnrin àti obìnrin trust yẹn ó wà very important ìdí tó ṣe wà important ni pé irú iṣẹ́ wa tí èmi ń ṣe ẹ mọ̀ pé tá bá lọ location a máa ń ṣiṣẹ́ dago kan òróǹgbà mi aago 2 aago 3 ó tún yàtọ̀ sáwọn alágo 9 ó tún yàtọ̀ sí tiwọn àgbà míì gan máa ń ṣe tán láago 4 ìdájí ṣé mọ̀ pé àwọn rules kan wà tán máa ń fún wa a máa ní ká dìmọ́ ọkùnrin ká kíìsì ọkùnrin nínú iṣẹ́ wa ni ìwọ tó sọ pé ok ẹ fẹ́ jẹ́ actor professional actor o gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan yẹn torí pé kí ni o ti rí o ti mọ̀ pé bí wọ́n ṣe máa ń ṣe lélẹ̀ kó tó ti ọ̀rùn bọ̀ ṣe understand so èmi wá believe pé obìnrin tó ti mọ̀ yìí pé òkè o irú iṣẹ́ yìí lòun ń ṣe o àbí iṣẹ́ kan náà ló tún ṣe tó jẹ́ pé ó máa jẹ́ kí ọkùnrin yẹn máa suspect pé ìyàwó mi gbé àwọn ṣe pé kíní ó dáa kí obìnrin kó fún ọkọ ẹ̀ láyè láti lè trust òun 100% trust. gbọ́dọ̀ kúnjú òṣùwọ̀n. ó gbọ́dọ̀ kúnjú òṣùwọ̀n bí èmi nìsín ọkọ mi tí èèyàn bá gbàgbọ́ tán bá pè ìyàwó ẹ wà ló tẹ báyìí wọ́n rí báyìí ìyàwó ẹ kì í sọkùnrin báyìí a ní ẹ filẹ̀ iṣẹ́ ẹ ló ń ṣe tó dénú nítorí pé kémi gan tó bọ́ sórí set máa ti pe my dear mo ẹ̀ṣẹ̀ ṣe tán sìn ni o àṣekáṣe fídíò call ṣe understand tí bá ṣe yẹn tán mo ṣe tán lórí bí a set kan mo ṣe my dear mo tún ṣe tán báyìí o mo fún láyè mo jẹ́ kó máa mo fún ní update back to back mo jẹ́ kó máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ because báwo ló ṣe máa sọ wípé ìyàwó ilé ni ẹ́
tí ò ní lè jẹ́ àti kó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ àfihàn fi ọkọ ẹ pé ìyàwó mi mo trust ẹ ibi tó bá lóun wà lè ti máa bá tẹ bá pé ìyàwó mi ń sin tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ àti ẹ̀ṣẹ̀ pé mo ṣiṣẹ́ lọ́wọ́ mẹ́jẹ máa pè yín padà ọkùnrin mi wà tó jẹ́ pé á pé ìyàwó ẹ̀ títí ìyàwó ò ní gbé aago á dẹ̀ wà lọ́kùnrin mi àwà lórí WhatsApp á máa rí ìyàwó ẹ̀ tó wà online ó dẹ̀ ń pè kò gbé aago kí lè expect kí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣe á bínú náà a ní ṣe bí mo ṣe pẹ́ obìnrin mi ní mo ṣe ṣe tán ni ìgbà tí mo ṣe tán mo wá lọ jẹun ìgbà tí mo lọ jẹun mo wá mú script mi mo ń ṣe gbọ́gbọ́ ṣé òòrè miss call lórí fún ẹni tí ṣé rí àwọn ọkùnrin ní ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká tanra wa olórí ni wọn. Unarguably. nǹkan tí ọkùnrin máa ṣe tó máa mú jẹ obìnrin ò lè ṣe kó mú jẹ o. tó bá wá tún gbogbo ẹ̀ lẹ́ẹ̀tán tún rọ wọn bàbá wá sọ pé kí ni ìwọ náà ṣó mọ̀ pé ọkọ ẹ ti pè ẹ́ ni ìwọ náà ò ṣe pé padà. pẹ̀lẹ́dẹ̀ fún lákọ̀ lábo ààrẹ ti pè mí náà mọ̀ pé mo ṣiṣẹ́ lọ́wọ́ ni. wọ́n ti sọ ti fún ṣé tó bá tí wọ́n jẹ́ obìnrin tó bá ń ṣe ṣìnà gangan tó tẹ̀ tí wọ́n ń ṣe tó wà nínú ojú ẹ̀ gangan tó bá tún wá pọ́n kọlé tó ń tẹríba fọ́kọ tó ń kí ọkọ ọkọ tiẹ̀ ní wá tún wá rò pé ó ń ṣe ṣìnà. so àwọn ọkùnrin wa yìí wọ́n need ká máa respect wọn. àlẹ́kàn ẹ̀ sọ pé owó gbogbo nǹkan kọ́ lówó wọ́n ní ṣe bí o ti mọ̀ ẹlẹ́wà ṣàpọ́n. mi ò sọ pé owó ò dáa o owó dáa kò ṣe gbogbo obìnrin ló láì owó caveat but mi ò ní owó ò dáa owó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. àwọn obìnrin kan wà tó jẹ́ pé àwọn nǹkan tó ń fà á tí marriage fi máa ń ní wàhálà tó fi máa ń ní ṣùgbọ́n nínú marriage ni mò ń sọ. àwọn challenges industry tó wá rí yìí o ọ̀rẹ́ mi ò ráṣọ tó wọ̀ èmi náà dẹ̀ fẹ́ wọ̀rú nǹkan tó wọ̀ ò dẹ̀ lówó nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ ń wọ̀ àìnítẹ̀lọ́rùn àṣejù ojú kòkòrò òun náà rí lórí Instagram ní ìsẹ̀mí gan máa pẹ́pẹ́ wọn máa bẹ̀rẹ̀ sí ní fò lọ ṣe àwọn nǹkan tí ò yẹ kó o ṣe adi pé wà á dé ní nǹkan tó kọ́ mọ̀ pé òun ò lówó láti fún ẹ láti rà ọkọ àrí lówó ẹ kí ló ẹ sí. bẹ́ẹ̀ ló ní iṣẹ́ apá àti rẹ̀ gan-an. industry yìí kọ́lọ́kọ́ lájọ wa ní industry náà ni gbogbo wájọ wà náà èrò gan là ń rí. but èyí tí a tún rí náà ẹni tó bá ní làákàyè tí ò ṣe jura ẹ̀ lọ tó mọ̀ pé nǹkan kan wà o wọ́n máa ń fi nǹkan kan pamọ́ síbì kan o savings a wá ṣe kíni a wá padà di odindi a rè fi ṣe nǹkan gidi. ẹ wá jẹ́ àwò nínú ìgbéyàwó wa ọ̀tọ̀ ni pé à ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí obìnrin and inú mi dùn pé àwọn obìnrin náà rè a máa lè share experiences so báwo la ṣe wá manage home front táyé òkè fi yọ̀ọ́lẹ̀ pé lóòótọ́ as obìnrin mo ní vision mo ní drive mo fẹ́ di báyìí báwo la ṣe tún manage ilé nítorí àwọn èèyàn kan deficit management ló jẹ́ kí marriage wọn túká a tún máa padà wá sórí divorce àmọ́ báwo la ṣe manage nínú ẹ̀ náà ní infidelity wà pé ok bóyá àzóbìnrin bẹ́ẹ̀ ṣe wà ẹ bẹ́ẹ̀ ṣe tẹ̀ ti jẹ́ married woman wọ́n máa toast yín nano martin ṣé alódélé sọ fáwọn ọkọ wa kan pé wọ́n máa toast mi ń ta ó tá ní máa fi ṣe yẹ̀yẹ́ tó dẹ̀ máa tán bẹ̀yẹn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. olóòtú ṣẹ́rí ìtẹ̀ sọ yẹn kò sí nǹkan kan tó ràn mí bẹ́ẹ̀ kí wọ́n toast èèyàn ń ta kéèyàn dẹ̀ délé kó fi bá ọkọ ẹ̀ ṣàwàdà. ọkọ mi wo tó bá ṣe yàmàyàmà èèyàn kan tó sì mí ta ọ báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí obìnrin tó bá sọ orú ẹ̀ fọkọ ọkọ yẹn gan fi rẹ́rìn ni pé wo ti bá mú ẹni yẹn kìnìkan ibi tó máa tán sí nìyẹn. àwọn ọkùnrin náà ní làákàyè àwọn náà mọ̀ pé tí obìnrin yẹn bá fẹ́ ṣe kò ní délé sọ wọ́n mọ̀ so. báwo lẹ̀yin ṣe absorb pé ṣó yẹ ká máa sọ. wọ́n ní mọ̀wá fóníwà ló ń jẹ́ ọ̀rẹ́ mọ ọ̀rẹ́ oníkálukú pẹ̀lú partner ẹ̀ àti oníkálukú àti structure ayé àti. partner mi tó bá ń sọ fún lóòrèkóòrè ó máa fi máa ṣọ́ ẹ̀ nǹkan tíyàwó mi ń sọ yìí ṣé kò ti máa rìn ní bèbí ẹ̀ ṣá but partner mi inú àtún máa fi dùn nípa wọ́n ti ń bá mi rí ìyàwó mi kú fine. ó dùn wò. but tó bá ti mọrú títí ẹ pé tó bá délé sọ ogun ni má délé sọ o. kò stomach ẹ fi ṣòsùn. nígbà tí wọ́n fúnra ẹ mọ̀ pé ò ṣe òwẹ̀ oyan kọ̀ọ̀kan má sọ
tó bá ti mọ̀ pé nǹkan tó mú bànújẹ́ bọ́kọ ẹ̀ nìyẹn but tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé tó bá sọ fún pé tó bá rí máníjà ibi báyìí ṣe ló orí ẹ̀ máa wú ni ló lè má fi sọ fún kó fi máa boost moral ká jẹ́ pé ẹ̀ fi taratara gba áńgò yẹn. bí síbẹ̀ ẹ̀yin náà pè ní mo wà fóníwà ó ṣe wá jẹ́ pé ní industry wa tí a bá ní àṣemọ́ fúnra wa gẹ́gẹ́ bí ọkùnrin àtobìnrin ó máa ń wà very messy. Mo mọ̀ wípé lóòótọ́ ojú wà lára wa but àwọn doctors wà lawyers wà àwọn nurses tí wọ́n dẹ̀ ń divorce tí ò dẹ̀ ṣe wàhálà ṣó ní bóyá ó tún yẹ ká ṣe máa manage divorce torí mo tún mọ̀ pé nínú industry wa àwọn ìyá wa kan bàbá wa kan wọ́n ti divorce tá a jọ pàdé pọ̀ so ṣó ní school maturity kan téèyàn ń lọ ni àbí ó kàn ní dynamics depending on the individual involved ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. ojú ni tíyàn bá ti fojú sára ara ẹ̀ tó ti pe attention sára ẹ̀ tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ attention yẹn náà máa wá bí ẹ ṣe sọ àwọn ìyá wa yẹn láyé ìgbà tí wọn kò sí Instagram post kò sí sí mi sí my baby and I kò sí yẹn nǹkan tá a bá dẹ̀ fi pamọ́ ló máa ń níyì gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ but ní tó jẹ́ pé gbogbo gbàgede gbogbo nǹkan tá à ń ṣe ilé ayé wa tí ò bá dórí social media àti ní so tó bá tún ti bàjẹ́ náà àwọn náà máa tún bá wa dá sí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí yẹn a ṣe máa live a máa yí mọ́ra náà ni kò sí ìwọ tó bá mọ̀ pé ò fẹ́ kán bẹ́ẹ̀ ti mú bọ̀ má gbé síta má gbé síta what you cannot handle don't even put it up there don't bring it up má gbé wàtà torí tó bá ti bá ẹ rí wọ́n máa bẹ follow ẹ up àwọn táyé tí wọ́n gan ò tóbi tiẹ̀ náà máa kọ́ ẹ láti mọ̀ ọ́n ṣe so èmi rò pé níwọ̀nba ọjọ́ orí mi o nǹkan tó bá ti mọ̀ pé o ò lè gbégùn kò ní jìnnà má bẹ̀rẹ̀ don't even start kó tí mo rò pé ó lè fi work nìyẹn but tẹ́ bá ti ń gbé síta ìjọ tó bá bàjẹ́ náà àwọn aráàta náà ló máa dá sí. kí wàá ní èròǹgbà tí nípa pé ká gbé ọ̀rọ̀ inú ilé wọ orí social media. ṣeré gbogbo nǹkan ti bàjẹ́ nísìn kò sí nǹkan tó ń jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé nínú ẹbí even láàárín ẹ̀gbọ́n àti àbúrò kò ń ṣe nǹkan tí ó yẹ kí etí kẹta bá wọn gbọ́. ìgbà míì mọ́mì gan-an yẹ kó mọ̀. kò ṣe nǹkan tó yẹ kó mọ̀ ẹ ti pera yín jókòó ẹ ti parí ẹ̀ but láyé òde ìsìn tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kẹ́rẹ́ orí social media lẹ ti máa bá wọn. ṣọ́ fẹ́ wá news ni àbí wọ́n fẹ́ wá traction àbí wọ́n fẹ́ wá sympathy. kò tí ì yé mi èmi gan sì fẹ́ wò mo sì ń wòye pé kí ni reason tó jẹ́ pé tí any small thing bá ti ṣẹlẹ̀ báyìí pia live ni àbí kẹ́tì ẹ̀ máa gbẹ́lẹ́ máa rí caption wọn tán wọn máa kọrí ṣe caption burúkú caption burúkú àtọ́rí WhatsApp status wọ́n ti máa bẹ̀rẹ̀. hey kìnnìkan if you can't carry me like you can't carry me like pinch of salt I expect me to carry you like bag of cement. àwọn caption kọ́kọ́ ti ń ṣẹlẹ̀ nìyẹn. téèyàn bá dẹ̀ ti rírun nǹkan bẹ́ẹ̀ yà kí lè expect. àwa náà máa bẹ̀rù bẹ́ẹ̀ story. àwọn àjọyọ̀ sí pé kí ló tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní fùrọ̀ tó bá ògiri tó bá lanu lálàǹgbá máa wọ ìyàwó tó mú ọkọ ẹ̀ ṣùṣùṣù tó wòó pé ọkọ yìí ò dá mọ́ o ní ìsìn ó ti gbàgbé nígbà tó dá o tó bá sọ social media tó bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ ó ti gbàgbé pé ọkùnrin yìí ó sì máa ní ìdí ẹ̀ tó bá yá kò sí nǹkan tó fẹ́ ṣe sí àwọn ọmọ wọn máa ṣe wedding àwọn ọmọ wọn máa ṣe kómọ wọn máa bímọ ẹ sì máa jọ jókòó ojú wo lẹ fẹ́ fi máa wòra yín àwọn èèyàn tó bá wà lọ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n wọ̀ pé nígbà báyìí ìyàwó sọ báyìí ìgbà báyìí ọkọ sọ báyìí ẹ̀wọ̀n fún ṣe jọ́ rẹ̀rìn ẹ̀rí wọn ẹ fẹ́ dí ara yín síta kò sí ṣé rí gbogbo nǹkan tó bá ti sọ pé nǹkan tó bá ti ń pè ní pé káàbò ẹ jẹ́ káàbò ká máa bò ó èwo kò sí nǹkan kan tá à ń gbé síta because tí bá ti gbé síta máa bá yín fẹ́ lójú nǹkan tó yẹ kí family kan dà sí kó kàn parí kékeré bó tó rí pé ẹ ti gbé síta yẹn. everybody ti l'opinion. everybody ti wọ́n máa sọ fún yín pé ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ṣe báyìí ọmọ gbọ́dọ̀ máa sọ yín pé ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. o lè fi razor parẹ́. láíláí ó ti wà ń bẹ àwọn tèmi kan tún máa bá yín lọ save ẹ ni. and the internet never forgets. So the best thing ni pé gbogbo nǹkan tó kò sẹ́ni tí nǹkan náà tó kì í rí nǹkan tó ń go through nínú marriage ẹ wo kò dùn kò ń ṣe pé gbogbo ẹ̀ náà ló dùn lọ títí bẹ́ẹ̀ yẹn. lẹ́jẹ̀ ti lo 10 years ń bẹ̀. gbogbo náà ló dùn bẹ́ẹ̀ yẹn o but àìkéèyàn ní àmúmọ́ra àti àmójúkúrò kéèyàn wá nǹkan tó lè jẹ́ kí inú èèyàn dùn nígbà tí inú èèyàn bá bàjẹ́ kéèyàn wá nǹkan tí èèyàn lè ṣe tó máa mú inú èèyàn dùn tí àwọn èèyàn fi nímọ̀ yìí pé inú ẹ̀ bàjẹ́
torí kò sí bí bàbá àti gbogbo ń ṣe lè jà ń sìn ìjọkùnjọ kan ń bọ̀ tẹ́ ṣe máa ní ìdára yín ẹ ṣe máa jọ jókòó sóko ní ìkẹwàá ẹ ṣe máa bára yín jẹ́. tọ níbi tí a máa dánu dúró ná sí òun nìyẹn mo lérò pé ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn àbí tọ́rọ̀ yìí kàn gùn sí gẹ́gẹ́ bí àwọn obìnrin kódà àwọn ọkùnrin náà ẹ máa rí nǹkan kan mú nú ẹ ètò Oyin Mọ́mọ́ ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. orúkọ tèmi ni Yomi Fábíyì kò yí padà kò dẹ̀ ní yí padà ẹ̀yin tèmi Oyin Mọ́mọ́ ni o ẹ máa wo Oyin Mọ́mọ́ TV lórí African Magic Yorùbá Oyin Mọ́mọ́ ni jọ̀ọ́. Padà sórí ètò wa Oyin Mọ́mọ́ náà lètò àwọn àlejò tí mo gbé wá mo mọ̀ wípé tá bá ní ká máa ṣá ní méjì mẹ́ta àwọn náà wọ́n ti ní nǹkan wọ́n pè ní experience ọjọ́ orí náà ti pakún experience fún wọn kódà ilé ọkọ kí ló pè wọ́n ní ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ gan ti pakún experience fún wọn iṣẹ́ tó ń ṣe gan ó ti fi kún experience yìí kí la wá ń sọ ọ̀rọ̀ pé ká lè kọ́ra wa kí àwọn tó ń bọ̀ lẹ́yìn wa má sọ wípé àdáìnò tó bá yẹ pé mo rí èèyàn sọ fún mi níṣẹ́ tá à ń sọ ṣó ń gbọ́ ṣó kó etí ẹ̀ kó lè gbọ́ alágẹmọ ti bímọ ẹ̀tàn gẹ́gẹ́ bí àwọn Yorùbá wọn láì mọ̀jú báyìí ó kù sọ̀wọ́ alágẹmọ ẹ wá jẹ́ ká wo divorce tá à ń ṣàlàyé ṣẹmọ awuyewuye wà ń gbòòrò àwọn èèyàn ń dá lọ́ọ̀gẹ̀ wọ́n bá ń tàlé lórí pé technology wà lára àwọn deficit tó ń fa divorce nínú marriage àwọn entertainers èmi nígbàgbọ́ pé bóyá technology wá help wa bóyá wá ní ọ̀nà kan tí wọ́n fi ń lò tó fi jẹ́ pé òun ló tún wá ń kó bá wa tí divorce yẹn fi pọ̀ and I know that as an experienced married woman and an experienced theatre practitioner báwo lẹ ṣe lè máa rí ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni. lóòótọ́ ni. òótọ́ ni. ṣe rí social media tẹ́ ń wò yẹn wọ́n make owó ń bẹ̀. ibi tí èèyàn bá ti make owó tó jẹ́ pé social media tẹ́ ń wò yẹn iṣẹ́ wa ló yẹ ká máa polówó jù ń bẹ̀. Iṣẹ́ wa ló yẹ ká fi ṣe àfihàn fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n fẹ́. Which I think is supposed to be tó yẹ kó tọ́ nìyẹn. Because nítorí iṣẹ́ wa la ṣe open Instagram o okay iṣẹ́ mi o mo fẹ́ káwọn èèyàn mọ̀ nípa iṣẹ́ mi o kan support mi o kémi náà dẹ̀ máa produce kémi náà máa ṣe nǹkan tó dáa fún wọn tí gbogbo wọn máa tẹ́wọ́ gbà not kò ń ṣe marriage wa. Fans wa wọn ò béèrè pé ká gbé marriage wa àbí nǹkan tó ń ṣẹlẹ̀ ní home wa wọn ò sọ wípé ká wá fi ṣe àfihàn fún àwa la gbé lọ fún wọn. So nǹkan tẹ́ bá dẹ̀ gbé lọ fún wọn tẹ́ sọ pé okay o mo délé ni o ọkọ mi ra mọ́tò yìí fún mi mo dé lọ́la o ọkọ mi kọ́lé ìsílẹ̀ kí fún mi wọ̀ mo dé lọ́túnla o ọkọ mi ṣẹ̀ṣẹ̀ gbé mi dé láti Dubai ni kí lẹ expect ẹni tí ò ní nǹkan kan awọ ọkọ yẹn lọ. àwọn èèyàn fẹ́ mọ ọkọ ẹ̀rọ tí tó wà ní ìgò tó jẹ́ jẹ́ ṣóhun nìkan ni ṣóhun nìkan èmi ò blame àwọn fans tó ń sọ pé wọ́n gba ọkọ celebrity àbí wọ́n ń dalé wọ́n ń da marriage ro mi ò blame wọn o ìwọ ló gbé e lọ o ìwọ ló sọ pé wá wo ọkọ mi rèé o èmi báyìí ní láyé mi ṣe ń dùn tó o báyìí ní marriage mi ṣe ń dùn o tọ́kì ni mo jẹ lánàá o. Ọkọ mi ló máa ń bá mi fọ aṣọ mi ọkọ mi ló ń tọ́jú àwọn ọmọ ló ń ṣe gbogbo ọkọ mi ò tiẹ̀ kí ń ná mi rárá kò tiẹ̀ kí ń fìyà jẹ mi rárá ìwọ ló gbé lọ síbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ń wábi tó tutù. bẹ́ẹ̀ ni so táwọn èèyàn náà bá rápálá tán wọ inú ayé ọkùnrin yẹn tí wọ́n gbá ìwọ síta mi ò blame wọn. So mo máa ń sọ pé iṣẹ́ tó o ti torí ẹ̀ open ní Instagram àbí social media kìíní òun ni kó o gbé síbẹ̀ òun ni kó o polówó òun ṣe dọ́kọ̀ gbé fọ́tò àwọn kọ́tẹ̀ tí wọ́n máa celebrate birthday ọmọ wọn lọ́dọọdún lórí Instagram mi ò gbọ́ rí ṣọmọ ló ń lo Instagram àbí ìyá kí ló ń celebrate birthday ọmọ ẹ lórí Instagram fún lọ́dọọdún wọ́n tẹ̀ tún máa ní send my baby gift for what ibi iṣẹ́ ni ókè ó dàbí àwọn tó wà ní tó ń ṣiṣẹ́ ní báǹkì nsìn ṣẹ́ni tó ń ṣiṣẹ́ ní báǹkì lè kí ọmọ ẹ̀ para àbí ọkọ para kó ní ó yá nínú báǹkì kó wá lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀hún. lórí Instagram ẹ̀ bóyá wọ́n lọ fún program kan àbí wọ́n lọ fún seminar kan ṣebí seminar yẹn ló máa sọ̀rọ̀ nípa ẹ̀ ṣebí nǹkan tó ń go on ní banking system ló máa sọ̀rọ̀ nípa ẹ̀ ṣó máa sọ pé ní moment yẹn òun fẹ́ sọ̀rọ̀ nípa marriage mi ọkọ mi ṣe gbé mi travel ọkọ mi ṣe gbá ọkọ mi ṣe ṣàwò no ó jẹ́ ká jẹ́ kíkiní yẹn kó dínkù
ó ti pọ̀ jù àwọn oríṣi táwọn kan ṣe burú nǹkan yẹn nínú industry wa yìí o wọ́n fẹ́ pẹ́pẹ́ àwọn tí wọ́n ti marry ni àbí àwọn single mothers yẹn o wọ́n pẹ́pẹ́ ni o. pẹ́pẹ́ yẹn ò dẹ̀ mí pé ata yẹn jiná dé ní bọ́ńbà mi. tẹ bá dẹ̀ wo inú yẹn ẹ mọ̀ pé nǹkan ń jó wọn lábẹ́ aṣọ gbogbo pẹ́pẹ́ yẹn ẹ mọ̀ pé nǹkan ń jó wọn lábẹ́ aṣọ. rodo lásán ni kò tí mú tàtà ṣe dání ẹ jẹ́ káwọn ọ̀dọ́ yín olórí ṣẹ́yìn náà nígbàgbọ́ pé technology kó bá wa àbí ibo ló gbà ti help wa. ní ìwọ̀nba tẹ́mi mọ̀ bó ṣe wà látìtì kan ṣe. bẹ́ẹ̀ ni ó sì máa rí. kò sẹ́ran tá a jẹ rí social media kò jẹ́ káṣírí tú sí ni látàyé àwọn baba ńlá baba wa ni mi ìgbéyàwó ti ń dàrú lọkùnrin kan ti ń fẹ́ obìnrin mẹ́wàá lóbìnrin kan ti ń fọkùnrin lọkùnrin ti fẹ́ best friend ìyàwó dáadáa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sì ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìgbà mímì àtọkọ mi máa sọ̀rọ̀ nílùú máa ní social media ìgbà tó jẹ́ lóòótọ́ nítorí pé ojú ti là sí ní gbogbo nǹkan tó àkànrán rí tá àkànpọ́n jẹ̀bẹ̀ lákìsà ni ó pẹ́ tí gbogbo ìbàjẹ́ yìí ti wà ó pẹ́ tí gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ àwọn lọ́balọ́ba ṣe máa dúró obìnrin tó wà nù àfihàn tó ń ṣàbíyamọ ẹrú gan ọba tún bá sùn bẹ́ẹ̀ lọ àwọn olórí náà tún bá wọn wọ̀fà náà sùn ó ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ so èmi ò ní tèmi èmi ò believe pé social media ló ń fà nǹkan tó bá máa bàjẹ́ máa bàjẹ́ nǹkan tó bá máa dá máa dá pẹ̀lú bó ṣe rí iná ṣe bí ẹ má ṣàlè dárúkọ àwọn ìyá wa Jọkẹ́ Silva ògbóǹtarìgì òṣèré ni wọ́n ti lọ́mọ ọmọ nínú iṣẹ́ yìí àbá wọn nídìí ìbàjẹ́ rí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ la dẹ̀ tún ráwọn náà kan náà tá a tún gbọ́dọ̀ dárúkọ torí orú àgbà ni wọ́n tó ń bàjẹ́ náà láyé tí ò sí social media so nǹkan tó bá máa bàjẹ́ nǹkan tó bá máa dá kọ́lọ́run ràn wá lọ́wọ́. ẹ wá jẹ́ ká wo syndrome single women baby mothers àwọn obìnrin kan máa ń dìídì lọ wípé ṣáàjẹ́ ń bímọ fún bẹ́ẹ̀ni not considering nǹkan tí kì í fi sọrí ẹ̀ not considering nǹkan tí ìyàwó ilé gan ti go through gbà mí because nígbà míì náà ẹ jẹ́ ká sọ wípé àwọn ọkùnrin yìí wà innocent àwọn obìnrin la máa ń ní mindset pé ìwọ mélòó la rẹ̀ how many is your body kó sùn kó fò kó dẹyẹ bó o bá wọ rọ́bà gan àtún function rọ́bà yẹn ṣe ti understand kí ni syndrome kí lẹ feel pé ó máa jẹ́ adverse effect lórí society wa knowing that everything that we are starts from the family unit. ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀. ilé ni lóòótọ́ ilé ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ bí nǹkan tẹ́ ẹ sọ yìí ó ṣì ń trend bí few days ago lórí àwọn òṣèré mi fẹ́ dárúkọ wọn méjì tán jọ̀rẹ́ tí kò gbé kan fún bàbá àlàyé ẹ̀ tó ní má kàn jẹ́wọ́ ni o tíyẹn lọ lóyún tó dẹ̀ pé lọ́yọ̀ oyún yẹn o ìyẹn ṣagídí ó bí ọmọ ó dẹ̀ pé bàbá yẹn pé a ní ò ní ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí ọmọ yẹn dẹ̀ gbogbo ayé ló sọ pé ọmọ ìjọbọ̀ bọ́ì ní gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa rántí ọ̀la even nínú àyàn rẹ̀ ká rántí ọ̀la ká ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì obìnrin míì náà ní lọ́wọ́ pé kọ́ lè mọ̀ pé mi náà fẹ́ lágbájá a ṣe mo fẹ́ ṣàṣehàn tó bá tẹ̀gàn bọ̀ ń bẹ́ a tún fi ṣakọ obìnrin àwa náà ní wọ́n ti ní ṣọ́ra fóbìnrin o obìnrin àwa náà ní lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn ọkùnrin wa náà gbẹ̀yìn àwọn ẹran kìlà jẹ́rí obìnrin àti dúdú àti pupa pé gbogbo ẹ̀rí dandan kọ́ ni kẹ́ ẹ jẹ́ kó doyún àwọn nǹkan kan ẹ lè ṣàwọn eré kan tí ò yẹ kó mú bàjẹ́ dání àwọn máa sọ pé àwọn nǹkan kan wà tí ojú mọ́ ò gbọ́dọ̀ mọ́ báyọ̀ bẹ ẹ̀yà mi Yorùbá. pé àwọn ní gbogbo wa ló lè ẹni tílẹ̀ bá mọ́ bá olùbàrà wò. tó lè sáré jẹ́ kó lọ kó ṣe kó pẹ́ ń bẹ̀ wọlé kó jẹ́ òye yín ìyá mi kòkòrò bí nǹkan mi ṣára wọlé kó jẹ́ kéèyàn máa pẹ́ nídìí ìbàjẹ́ tó máa fún kéèyàn máa pẹ́ nídìí ní èṣìkéṣe abáyàn bẹ̀ ó dà pẹ́ ní contrary opinion. ṣeré ìtẹ̀ sọ yẹn pé mo fẹ́ kọ́kọ́ mọ̀ kankan náà mo fẹ́ kẹ́ mọ̀ kankan náà gbogbo ọkùnrin tó wà láyé àwọn obìnrin kan ò fẹ́ gbọ́rọ̀ yìí o wọ́n máa ní èèyàn lè máa jẹ̀bà lójoojúmọ́ èèyàn á jẹ ráìsì á jẹ spaghetti á jẹ mọ̀kànlélẹ̀. ṣé ní gbogbo ọkùnrin tó wà láyé yìí inú àwọn ọkùnrin kan tí ń dùn backseat gbogbo ọkùnrin tó wà láyé yìí kò sí ní tó bá níyàwó lé àbí tó bá ní girlfriend wọ́n á sì tún ní èèyàn kan tó máa wà junction kan tó sì wà but kò ṣe pé wọn ò love ẹni ìyàwó ilé wọn àbí wọn ò love girlfriend wọn tó fẹ́ fẹ́ ọ máa fi àyè ẹ̀ sílẹ̀ gbogbo ọkùnrin àfi táwọn obìnrin bá ń tọrọ àwọn bàbá wa
láyé ìgbà yẹn tẹ́ bá wáyé ìgbà yẹn ẹ lè rí ṣàṣàlẹ̀ bàbá wa tẹ́ máa rí tó máa níyàwó kan o bí kò ní 5, 6, 7 ọ̀sẹ̀ ní ara ní mẹ́ta ti pọ̀ jù ta ìyá tún pọ̀. ṣó ti yé yín ṣé wọ́n láyé tá a wá wà yìí máa ń sọ kankan fún àwọn obìnrin tó bá fẹ́ gbọ́ ni kó gbọ́ ti tèmi mo mọ̀ pé àwọn kan máa bú mi ẹ lọ ní at the back of your mind pé ọkọ mi lè ní girlfriend níta. preparation. Yes. Go and be ìyẹn ni o ẹ̀yin ṣe é gbà. ìyẹn ló jẹ́ pé tí kìíní yẹn bá wá ṣẹlẹ̀ kò ní jẹ́ kí obìnrin yẹn wá rán mẹ́ta pé mo máa dáná fún bàbá yìí ni mo máa ṣe kíní kíní tó bá ti ní lẹ́gbẹ̀ẹ́ pé ìwọ olúwa ìwọ ni mo fàgbéyàwó ilé lọ́wọ́ o bá mi máa ṣọ́ o ó máa ní ewu má jẹ́ kí n tó mi ò fẹ́ sọ̀rọ̀ jù ni ọ̀rọ̀ yẹn dẹ̀ la fẹ́ gbọ́. mi ò fẹ́ sọ̀rọ̀ jù ni bóyá àwọn obìnrin lóríṣiríṣi tí ọkọ tèmi bá wá sílé lórí fóònù tọ́mọ máa pè hello ẹjọ́ iṣẹ́ báyìí kìíní kan mi federal organization tó ti ṣiṣẹ́ ẹjọ́ please can you help us can you ṣe kìíní kan wọ́n pọ̀ tí mo máa ń rí màá kàn rẹ́rìn ni màá ní àwọn owó tí ilé ilé ní wàhálà wọn máa ti pọ̀ ju kìíní kan wà ní. iṣẹ́ wo ni wọ́n wá èmi ṣe láìpẹ́ pípẹ́ àwọn sílẹ̀. iṣẹ́ ni wọ́n náà ló ń wáṣẹ́ iṣẹ́ ló ń wá ẹ mọ̀ pé ní ìsọpẹ́ òun lọ sí family òun ẹ sì tún máa fi fóònù lé mú kí after 11 to 12 ayé òkè àbí ìtìn àbí ṣe pé nípa your own business. exactly tó ti jẹun ó ṣe bí nípa rẹ̀ tí mo lè wọ̀ lóòótọ́. ẹ jẹ́ ká ní lọ́kàn pé ọkọ mi yìí ó lè ní girlfriend níta ó máa ní girlfriend níta ẹ má rò rárá torí tí ó pè wọ́n gan wọ́n pè ọkùnrin tí ò fáìn rárá wọ́n ń pè èyí tó tún wá ní owó ń kọ́ tó tún fáìn tó sì ń bọ̀lẹ̀ tó wá sí gbọ́dọ̀ kà á sọ. wọ́n wá pé bó tí obìnrin bá ní ìwà gidi o ṣé àwọn ọkùnrin náà mọ nǹkan tó ń fẹ́ o tọ́ba tíyàwó wọn bá dáa tó ní ìwà gidi lọ́wọ́ tó ní ìtẹríba tí àwọn ẹbí tí wọ́n rí pé ìyàwó yìí dáa tí girlfriend kan bá lóyún tàwa láì bébí màmá ló máa jẹ́ kò ní wọnú ilé yẹn gbogbo ẹbí á dìde tí ìyàwó yẹn wọ́n á dúró tì ọkùnrin gan á tún máa ra gift fún ìyàwó ẹgbàá ṣiṣẹ́ ni dáríjì mi má bínú mi ò mọ̀ ṣé wọ́n rí ìtẹ̀yìn sọ́lẹ̀ kan pé obìnrin ọkùnrin kókò yẹn kó jẹ nǹkan kan kó kúrò ńbẹ̀ tí ọkùnrin ẹgbọ́n tí obìnrin bá fẹ́ dúró pé ò ní lọ ọkùnrin yóò ní lọ wọ́n bá ti máa fi tẹ́tẹ́ tó bá ti wé lọ́wọ́ ti káyá máa pánú wa lò ní ó pọ̀ my sister ẹgbẹ́ wa débẹ̀ o. òun ṣe àdúrà ní pé ká máa gbàdúrà fún àwọn ọkùnrin wa kí Ọlọ́run bá wa tó dájẹ́ tó ń bímọ ọkùnrin o kábi tó ń bímọ ọkùnrin ká máa gbàdúrà fún àwọn ọkùnrin wa kábi bá àwọn ọmọ ọkùnrin wa tá à ń bí ní ìsìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti ìsìn lórí àwọn ọmọ ọkùnrin wa ká jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe ń pọ́n obìnrin lé ká jẹ́ kí wọ́n mọ̀ pé o ò gbọ́dọ̀ gba omijé ní ojú obìnrin tí àwọn ọmọ ọkùnrin bá ti mọ̀ ó pé this thing is not good o don't let me do it my mommy said it don't let me do it ẹ máa rí pé àwọn ìyàwó tí wọ́n bá ń fẹ́ ọmọ nífẹ̀ẹ́ ìyàwó wọn ò ní fẹ́ kó sunkún wọn ò ní fẹ́ ọ̀tọ̀ wọn ò ní fẹ́ ṣe nǹkan tó máa dùn. tó tún máa mú credit wá fún ìyá pé àyà tó tọ̀wọ̀ yìí dáadáa ni. àwọn ọkùnrin tàbí ṣe dé kábẹ̀rẹ̀ sí ní. even from violence ìmí ọmọ ọkùnrin àti ọmọ obìnrin àjà á lù ú ò ní lè kọ́ṣọ́nà ọkùnrin yẹn pé pẹ̀lú fún àpò obìnrin yẹn ló ṣẹ̀ ó yẹ ó ní bó ṣe yẹ kó ṣe já ẹjọ́ yẹn. ọmọbìnrin nìkan ló kó máa gbálẹ̀ òun nìkan ni kó máa fọbọ̀ irọ́ ni ẹ jẹ́ kí ọmọkùnrin náà kó máa ṣe because àwọn ìyàwó ilé náà need assistance kò easy ká tó tọ́jú ọmọ ká tó lọ bí iṣẹ́ ká tó ṣe gbogbo kọ́kọ́ wa náà máa assist wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí bá ti kọ́ àwọn ọmọkùnrin wa láti sìn á ti wà níbí wọn pé ti bá dàgbà mo gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ ní máa dúró pé àwọn fẹ́fẹ́ àwọn ni wọ́n máa kẹ́sẹ̀ sórí tébù báyìí pé wọ́n mú remote kárí ló máa wọ́n ń ṣiṣẹ́ wọ́n fẹ́ house girl in disguise wọ́n náà fẹ́ yàwó bọ̀ house girl lẹ́nu ọkùnrin mi ìjọba délé wọn kò bó kó in fact zero kò mọlé túnṣe kò mọ náà dá báwo náà ṣe ní fún poison jẹ yóò jẹ káyámátá nígbà tí ò bá ti mú mi noodles gbé kaná. àwọn ìdẹ̀rẹ́ àlè ṣera wa lè ṣe wàhálà yẹn pọ̀ wàhálà pọ̀ so ẹ jẹ́ ká ti máa kọ́ àwọn ọmọkùnrin wa ní ìsìn ká dẹ̀ máa gbàdúrà fáwọn ọkọ wa àwọn obìnrin yẹn pọ̀ ń ta o ṣé mọ̀ pé obìnrin pọ̀ jọ ọkùnrin lọ ní. èmi lérò wípé kò fi bẹ́ẹ̀ tọ́ sí èmi lẹ́nu láti ṣàlàyé because what I mean wà mí níbi tí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n jókòó sí. ok bóyá ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀. ṣe rí obìnrin ni ọ̀tá obìnrin tí àwọn bàbá wa ti máa ń sọ láti ayé tó ti pẹ́ ó ń ṣẹlẹ̀ nígbà yẹn ó dẹ̀ sì tún máa ṣẹlẹ̀ nísìn ṣe rí bí Ọlọ́run ṣe dá ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀hún àwọn nǹkan kan wà tí ẹ̀yin máa rí tẹ̀ máa ní àmójúkúrò tèmi bá rí mo lè má ní àmójúkúrò
àwọn nǹkan kan ká ní ẹ̀yìn àti wọn lọ̀rẹ́ ń sìn bóyá ọkọ wọn ṣẹ̀ṣẹ̀ ra nǹkan fún wọn tẹ́yìn máa rí tí máa ní ó dẹ̀ dá o inú mi dẹ̀ dùn fún ẹ o nísàlẹ̀ ọkàn yín Ọlọ́run á ṣe ti tèmi náà fún mi o a yàtọ̀ síra wa ẹlòmíì tó bá rírun nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe máa rí tiẹ̀. tó dẹ̀ yẹ pé àwọn obìnrin kan ló rà fúnra wọn tó fi ń kọ ọkọ lọ́rùn. ó tún wà bẹ́ẹ̀ o ẹ̀ parọ́ lóòtú. ó sì jẹ́ pé òun obìnrin lọ́tà obìnrin yẹn ìwà oní àádọ́gba ìwà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. mo rántí ọ̀rẹ́ mi kan nígbà kan ó máa sọ wípé lágbájá orí ó lọ ń ṣiṣẹ́ tá a bá wà léńjẹ borí ó ti lọ ṣiṣẹ́ wọ́n ń pè síṣẹ́ báyìí wọ́n ń pè síṣẹ́ báyìí wọ́n ń pè síṣẹ́ báyìí màá ní kí ló wà bẹ́ẹ̀ kí ló kàn ẹ̀ wọ́n fílẹ̀ jàre so tí mi bá ti wá lọ ṣiṣẹ́ tẹ́ni yẹn bá àwọn kan máa ń pè mí síṣẹ́ ń tàmì tí bá ti wá lọ ṣiṣẹ́ tí bá ti wá dé mo wá notice pé ó máa wú lórí bẹ́ẹ̀dì kí ló ṣe ọ̀rẹ́ mi ní ṣé mi mọ̀ pé alára ẹran lòun ẹlẹ́ran ara lòun sọ̀rọ̀ pé ṣé òun kò sẹ́ni tó máa pè síṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí inú ẹ̀ ò ní ru ọ̀rọ̀ yẹn mo wá rò pé àbí kí má máa yọ̀ fún ni àbí kí ló wà bẹ́ẹ̀ kò sí ẹ̀ máa worú ìṣẹ̀dá bẹ́ẹ̀ yẹn ó lè má mean anyhow ṣó ti yé yín ìjọpẹ́lẹ́ dá ẹ̀gbọ́n ààrẹ ọ̀kan gbà á so gbogbo àwọn obìnrin bí Olúwa ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwà inú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì èṣù ni èṣù pọ́nbélé ni tó bá rí pé táyé ọ̀rẹ́ ẹ̀ ń dá báyìí bó ṣe máa bàjẹ́ ló máa wá ó ṣàfẹ́ kí nǹkan ṣàmà bàjẹ́ fáwọn èèyàn bọ́lọ̀ ń ṣe dáró èèyàn bẹ́ẹ̀ in fact òun ló máa tún close mọ́ ọ̀rẹ́ ẹ̀gàn tó tún máa send gbogbo information ọ̀rẹ́ ìsọkọ ẹ̀ pé báyìí ló ṣe ń lọ nǹkan báyìí lọ á tún create fake page máa fi máa bọ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀. ẹ̀yin kan ṣe túnṣe yẹn tún gidi gan. pé èèyàn burúkú ní òun gangan fúnra irú ẹ̀ ò dáa irú ìṣẹ̀dá tí Ọlọ́run dá. That is why me I will always advise that in any friendship or relationship always set boundaries. Jẹ́ kí àwọn nǹkan kan wà censored gbogbo nǹkan kan lèèyàn ń sọ. bọ̀ wọ́n ní kò dáa kí ẹni tí ò tí ì marry ọ̀rẹ́ tí ò tí ì marry kó wá ọ̀rẹ́ ẹ̀ tó ti marry lọlé ṣẹ́yìn náà bá ìnínú sentiment. kí la wá fẹ́ ṣe sí a tún fẹ́ jẹ́ kó máa ronú ni torí ta bá tún ṣe wọ́n sọ pé torí ìwọ ti marry torí Ọlọ́run ti ṣe tiẹ̀. ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ nǹkan kan àwọn obìnrin àwa ta ti marry nísìn à ń ṣe nǹkan kan kò ń ṣe gbogbo èèyàn náà lèèyàn ń kó lọlé wọ̀ṣọ̀wọ̀ṣọ̀. tí ọ̀rẹ́ bá wà tí ò bá tiẹ̀ marry mi ò ní kò lè wá o bọ́ ó ní time tó máa gba irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn láyé nínú ilé lálejò kò ń ṣègbà tí ìwọ àti ọkọ ẹ gbẹ́sẹ̀ léra yín tẹ́ ẹ tí gbogbo tẹ́ ẹ ń gbádùn ara yín lọ́wọ́ ẹ pè é lórí fóònù níbo ló wà á mú wa lé òde máa bọ̀ báyìí gan wà ń lé ó tún wá dé nìyẹn ó tún wá mojú òmọ́ra bóyá kó mu lọ bìkan yàrá àwọn ọmọ kẹtì lọ gist níbẹ̀ lójú bàbá lẹ́yìn tí baby honey sweetie ó ti wà lórí ìjókòó ṣé wọ́n mọ rú ìṣẹ̀dá tí Ọlọ́run dá o mọrú ẹ̀dá tọ́lọ́run dá o mọrú inú tó ní tí lójú títí ẹ̀ ọ̀rẹ́ mi kan lè gbá oníra ní orí bó ṣe ń ṣe lójú títí ẹlòmíì dẹ̀rẹ́ kí ni God when àìmọye God when táwọn èèyàn ti fi tọrọ. ṣọ́ọ̀rẹ́ mi nìkan ni kò ń ṣe gbogbo ọ̀rẹ́ lèèyàn ń kó lọ lé wọ́ṣọwọ́ṣọ ìwọ ìyàwó ilé náà kò ń ṣe gbogbo ilé onílé ni kò máa tójú bọ̀ ìwọ náà dúró sáyé ara ẹ̀ ìyàwó ilé gbogbo ọ̀rọ̀ tó bá fi lọ́kọ́ ló máa dá sí o gbogbo ọ̀rọ̀ tó ọ̀rẹ́ tó bá tí ì marry tó bá fi lọ́kọ́ ló máa dá sí o ká tún lọ fi léyìí kẹ́kọ̀ọ́ o èyí tó ti ṣẹlẹ̀ sí èmi ni o tó jẹ́ pé tó bá fi ọ̀rọ̀ wọ́n rò pé àwọn ìṣẹ̀dá kan tó máa sọ pé àwọn fi irọ́ gba òtítọ́ lẹ́nu èèyàn wàá rò pé òtítọ́ ló ń sọ irọ́ ni o ó fẹ́ fi irọ́ gba òtítọ́ lẹ́nu ẹni tó tó rẹ̀ kó bá gbé ọ̀rọ̀ wa wàá tún kí ló rí sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ mi gbà tí wọ́n náà rò kí ló rí sí tó bá sọ nǹkan tóun náà rí sí ló fi máa mọ̀nà tó máa gbà wọlé fún bóyá kò dẹ̀ ṣe báyìí o bóyá kò dẹ̀ fi bọ̀bọ̀ yẹn lẹ̀ o bóyá kò rí pásítọ̀ yín tó ní kó wá rí bóyá o lè fẹ́ra bí ẹ lè fẹ́ra ọ̀rẹ́ mi wà boyfriend a máa lò ó pa báyìí wà á rí kúrò ń bẹ́ẹ̀ kíní kọ́ ọ máa lọ sọ fún boyfriend yẹn wọ́n ti ní kí n fi ẹlẹ̀ náà tó bá ní kó bọ́sẹ̀ tó ní kí n fi ẹlẹ̀ tó lè dáhùn. ok irú yẹn ń sìn ó sún mi lọ síbi domestic violence how should we mọ̀ pé àpò sí àkókò mọ́ àmọ́ lórí ọ̀rọ̀ tán sọ yìí báwo ló ṣe yẹ káwọn obìnrin ṣe wà receptive sí domestic violence báwo ló ṣe yẹ ká ṣe máa respond sí domestic violence. nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó wọ bàtà ló mọ bí tó ti ń tàn lẹ́sẹ̀ ohun tí o bá mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé mọ́
má dúró má rọ̀sẹ̀ kó ń ṣe dandan kó délé sọ fóbi ẹ̀ because your parents will always say dúró bàbá náà ṣe forí rọ nìyẹn tágbára ẹ̀ ò bá gbé mọ́ máa lọ but tó bá mọ̀ pé o sì lè fi sára tó bá lè dúró it's your choice. tó bá mọ̀ pé o sì lè fi sára tó bá lè dúró it is your choice. èmi máa ń sọ fáwọn èèyàn wípé téèyàn bá kú Ọlọ́run ò ní béèrè pé ọkọ tí mo ní kó lọ fẹ́ dà àbí ọmọ tí mo ní kó lọ bí dà ìwọ nìkan ṣọ́ àtẹlẹ́dà ẹ̀ gẹ́gẹ́ bí Kẹ́mi ìyàwó Ọ̀ṣun náà dẹ̀ ṣe sọ pé ẹ gbọ́ èèyàn kan ṣe ń pòsì lẹ́nu bí irú ìjẹta báyìí ó dẹ̀ ń kú lọ ó dẹ̀ ti wà ń bèbè sàárè ẹ̀yin kan dẹ̀ máa ṣe God well ẹ máa fi ru ti dá mi gbàdúrà Ọlọ́run tó ṣe ti dá lọ́lá balẹ̀ rẹ̀ tó mọ̀ pé mò ń fi ìgbàdúrà àti ẹkún mo fi ń wa ọkọ̀ nínú Bentley ni Bentley lẹ́yìn rí ẹ̀yin ò rẹ́kún nú ilé nítorí ẹni púpọ̀ náà àwọn obìnrin wa àwọn àbúrò wa wọ́n ti jìn sọ́fìn nítorí ẹ̀yin tẹ́ wá ń béèrè wípé káwọn obìnrin náà máa sọ tẹnu wa ká máa share experience la ṣe gbé ètò yìí kalẹ̀ ẹ mú mọ̀ pé àsìkò ti kọjá àti ẹ̀ ti overstretch time wa mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì pé ẹ wáyè nínú àìráyè yìí láti wá kọ́ àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa ní ìhà tí ayé náà kọ̀ sí kọ́lọ́ jẹ́ káyé kọ ìhà tó dáa sí wa ni. Ní orúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studio a ní kò ní dáa ká gbọ́rọ̀ lẹ́nu yín ká má rí fíìlì ibi tọ́rọ̀ yẹn ti jáde mo dẹ̀ pé tẹ́ǹgọ̀ kóbìnrin nìyí ẹ̀yin lẹ́mọ̀ tó mọ tó wà ní àwọn dẹ́rì tó dẹ̀ gbà yín láyè náà láti bọ́ ta àwọn náà ṣe kí ni wọ́n á dé bá stomach infrastructure tí yín rè ẹ̀jẹ̀ kì í gbé tí yín náà fún yín iléeṣẹ́ AK Media. ẹ ṣé o iléeṣẹ́ AK Media ọwọ́ yá máa lọ sókè o iléeṣẹ́ yóò ní jóná o àṣírí yóò ní tú o gbogbo ìgbà tí ìbá wá tẹ̀ lò láyé ẹ máa ní fojú sunkún ọmọ mi ẹni tó wá yọ̀ fún yín kò ní gbé yín lọ́mọ. àmín o ayọ̀ kò ní jẹ́ epo wá sí àlá yín o àmín ilẹ̀ màmá lọ ẹ̀ ní sun ẹkún. àmín 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 àmín. ọ̀rọ̀ yẹn ó ní pọ́ǹtì yẹn gùn jù báyìí lọ àmọ́ àlè mo ní bíbá àti dáhùn ṣe lè ṣàlẹ́ yóò tù ẹ ṣe tẹ́ gbà wá láyè láti wá sọ ìwọ̀nba nǹkan táwa náà ní experience AK Media ẹ̀ṣẹ̀ ẹ̀yin la máa àwa la máa wá ẹ̀yin la máa bá láṣẹ Ìdùmarè. ẹ mo mọ̀ pé lórí topic divorce tá a mú yẹn à ń gbìyànjú láti tún pè yín bóyá a máa rí ọ̀rọ̀ kan tá a tún lè mú as responsible married women wọ́n ti ní káwa married women league of married women wọ́n ti ní ká máa support ara wa eléyìí ṣe pé obìnrin lọ́tà obìnrin àwa kan wà genuinely a fẹ́ ìlọsíwájú obìnrin ẹgbẹ́ wa àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé bí a ṣe dá táyé kọlà ṣe bá ṣe dá Kẹ́hìndé kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀ máa wà àmọ́ kí la máa ní láti ṣe a máa manage ara wa náà ni wọ́n ní tàbá ní ká péré wèrè lọ́kọ ìyàwó ṣé bí ká ti rọ́nà lọ ni ó kúnlẹ̀ farara ìyẹn tó ní òní ìpè tó bá dìde òní ga ó máa ga tó jẹ́ ká mọ bá ṣe máa pẹ́ra wa àjọ ń gbádùn ara wa ní kò gbà kò léèkólè níbi tá a máa fi àdàgbẹ́ ètò ìrọ̀ sílé ní orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ẹ lè tún iṣẹ́ yìí ẹ lè tún ẹ́písòdì ẹ lè tún wò lórí ẹ̀rọ ayélujára yẹn lórí YouTube ẹ lè kàn sí wa tẹ bá fẹ́ àwọn àlejò kan tẹ fẹ́ ká gbé wá àwọn ìbéèrè yín ẹ fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin bẹ́ẹ̀ tiẹ̀ jẹ́ ká mọ̀ bóyá we are doing well ó dìgbà kan náà eré àti ayọ̀ ni mo fi yín lẹ̀ sí máa bá yín lọ́wọ́ ìdùnnú àti àlàáfíà ire o.